ẹ̀yin olólùfẹ́ Adéníkà ọmọ Sàlámì tí àwọn kan mọ̀ mí sí Adéníkà ní Màṣàun a kú dédé àsìkò yìí ẹ jọ̀ọ́ mẹ́sẹ̀jì mi lọ́dọ̀ Alhaja Kafila Kaola gbogbo ojú tó ń wò mí ojú yín ò ní fọ́ etí yín ò dẹ̀ ní di ẹ jọ̀ọ́ bá mi share program mi kó dọ́dọ̀ Alhaja Kafila Kaola màámi wá sí ọ̀rọ̀ olóko ńlá tẹ́ ń ṣe mọ́mì kò bójú mu tó ẹ lọ stop ẹ o ẹ má dá lérú o àtúlùṣe la mọ̀ yín sí ẹ má sọ̀rọ̀ ayé di ọ̀bàyéjẹ́ lórí kẹ́ máa sọ̀rọ̀ oko ńlá. Number 1 tó bá fẹ́ rí nàró ọkùnrin wo ibi ọrùn rẹ̀ báyìí ibi orí bá parí sí báyìí wá wo ibi ọrùn yẹn lọ sí ibi èjìká. Number 1 nínú tẹ́ fi rí nìyẹn. Tẹ́ bá tún fẹ́ rí nàrí ọkùnrin ẹ wo ibi ọmọ ìka báyìí ẹ wo gígùn ìka ẹ wo nínípọn ìka kò tí méjì ẹ tún lọ mú o kẹ tún lọ jàn mọ́ àwọn onílàákàyè tí wọ́n jẹ́ ẹni tó nílàákàyè là ń bá sọ̀rọ̀ Ọlọ́run ní máa yadhakkaru illa ulul albab onílàákàyè gan lọ́lọ́ máa bá wí ní gbogbo ìgbà ló bá ń palẹ̀kùn yẹn dé kò tí méjì tẹ́ ẹ bá wá wo ọkùnrin tán it's not kì í ṣe dandan ní fóbìnrin kó a jẹ́ pé lẹ́yìn nìkan ló wàá máa sọ pé o ti ṣìrìn o ò gbọ́dọ̀ sọ bẹ́ẹ̀ nínú conversation ẹ̀yin méjèèjì ibẹ̀ ló ti rí sẹ́ni tó lè tẹ̀lé lọ lé lọkùnrin àbẹ̀ tó padà tó ní tẹ̀lé lọ lé rárá tó ní bá ní conversation rárá wà tún gbójú rẹ wà lọ bí ẹsẹ̀ wọn ó lè béèrè pé kí ni size bàtà wọn kò fọ́nì ó wà lọ bí ẹsẹ̀ wà kọ́kọ́ béèrè pé kí ni size bàtà tó bá ti ṣe béèrè size bàtà tó bá ti di táyì kan bóyá bọ́ bàtà lẹ̀ wà sáré gbójú rẹ̀ ó lọ bí à èyí tẹ́ fi ba orúkọ jẹ́njọ́n into wá repeat ẹ̀ sí ọ wà lọ bí àtàǹpàkó rẹ̀ wà check ẹ̀ wà wò ó pé ẹni yìí ṣe tó wà òkè ni ṣe rí wíwo àwọn nǹkan yẹn kò ní jẹ́ kó bọ́ sínú relationship tó wọ ọbẹ̀ tán tó wà máa sunkún èèwọ̀ ní fóbìnrin kó wá wọnú àjọṣe tán kó wá bú ẹkún ṣe tí wọ́n á rí gbogbo nǹkan wí ó tún wá yàtọ̀ sí kọkùnrin ó tún mọ̀ ọ́ lò àwọn èèyàn ò tún gbọ́ mi ṣe ìpọ́kùnrin mi ilé wà nǹkan ẹ̀ kàn lè tóbi ní tóbi tí ò ní wúlò ó tún lè má mọ bí wọ́n ṣe ń lò ó ní ṣẹ̀ríà ṣe ṣàlàyé fún wa báwo ni bó láti ṣe tó fi jẹ́ pé inú relationship tá a bá wọ̀ ìdùnnú la máa bá pàdé ńbẹ̀ torí pé wàláhì tàláhì àárín lọ́kọláya tí ó bá sí yẹn kò lè pẹ́ túká. sọ̀rọ̀ àtàǹpà kò ní láti ẹ̀ àwọn ayé kò tì yín wọ́n ní kò dákẹ́ má sọ mọ́ díìsì ẹ̀ tún repeat ẹ̀ lẹ́nujọ́ mẹ́ta ayé again mọ́ mi ṣé kan tí Kùránì kọ́ wà nìyẹn àbínú hadith wo lẹ ti rí mà pé ọkùnrin tó pé ò bá ti tóbi kán má fẹ́ iṣẹ́ owó Ọlọ́run ni mà àìmọye àlùbáríkà tó wà lára ọkùnrin yàtọ̀ sí ọ̀rọ̀ olóko ńlá dé bókó ọkùnrin kéré yẹn ò ní kó má mọ̀ lò yẹn ò ní kíyàwó ẹ̀ má gbádùn ẹ̀ ẹ rántí pé gbogbo àwọn ọ̀ṣọ́rọ̀ ọlọ́mọge ló wà ní social media tó ń wò yín mà ẹ má kàn fọkọ ṣàlẹ̀ o Kùránì ò kọ́ wa bẹ́ẹ̀ mà o mọ́mí ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run with due respect ní orí yín fín ìyálẹ̀ jẹ́ fún wa ẹ lọ stop ẹ̀ mà ẹ má sọ̀rọ̀ oko ńlá mọ́ ẹ má sọ̀rọ̀ oko ńlá mọ́ mọ́mí ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run okay ọkùnrin tó kó ẹ̀ bá ti kéré ń sìn kọ́ máa kíyàwó má fẹ́ wọn ẹ tí ẹ wo àlùbáríkà tó wà nínú ìgbéyàwó ọ̀rọ̀ kó ńlá lẹ́ ń sọ ẹ má fi selfish interest tí yín kẹ́ fi kó bá àwọn yòókù mọ́ mi ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ jọ̀ọ́ dáadáa yín ò ní díbàjẹ́ mọ́ mi ẹ má dá lérú ẹ má bàyé jẹ́ ẹ má sọ̀rọ̀ kó ńlá mọ́ ẹ lọ stop ẹ mà mọ́mì ẹ stop ẹ Ọlọ́run ògbó alọ́wọ́ ẹ̀yin olólùfẹ́ mi èmi ọmọ yín náà ni o ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run àwọn ìwàásùn tó bá lè dá lérú ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ jẹ́ ká máa ignore ojú òní tiwa ẹ ṣé gan.